àwọn èèyàn wọn ò fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀. Ǹjọ́ ò ní wá interview irú àwa. Bẹ́ẹ̀ ni, ṣàìná gbogbo ibikíbi tí wọ́n bá ti lérò wípé bóyá àwọn fẹ́ rí jẹ́ ń bẹ̀ àbí nǹkan kan máa ṣàjáde, ibẹ̀ ló máa ń lọ because wọn ò fẹ́ òtítọ́. Mi ò rí reason tẹ́ máa fi ní ẹ fẹ́ jáde lọ protest or whatsoever. I have no reasons to hate. Tó bá jẹ́ pé ìkan nínú àwọn fans mi ní àti àwọn tí wọ́n ń wo ohun tí Ọlọ́run ti àti ara èmi bàbá confam láti máa sọ, wàá rí pé ò ní jáde lọ protest. So there were people, àwọn èèyàn ò ní wá sọ́dọ̀ wa tí wọn ò fẹ́ òtítọ́. Irú ọ̀dọ̀ àwa báyìí wọn ò ní wá láti wá interview wa. Wọn ò ní wá o. Mo dẹ̀ fẹ́ jẹ́ kó bá mi gbé fídíò dáadáa gbogbo ìwọ tó ń gbọ́. Ó yẹ kí wọ́n lè wá láti wá interview bàbá confam JP. Pé kí ló rí tó fi sọ àwọn àsọtẹ́lẹ̀ yẹn nígbà tí Tinubu struggle láti wọlé. Ṣé mo sọ àsọtẹ́lẹ̀ débi wípé àwọn tọ́ọ̀gì bẹ̀rẹ̀ sí ń pè mí kiri, àwọn tí UK pè mí, Nàìjíríà ń pè mí, different country ń pè mí, pé tí n bá jáwọ́ àwọn máa pa mí. But I keep on telling them, ohun tí mò ń sọ yìí kì í ṣe èmi ni mò ń sọ, ohun tọ́lọ́run rán mi ni. Ọ̀pọ̀lọpọ̀ ìwọ tó fẹ́ jáde ní èní tó jẹ́ August 1st yìí, gbogbo yín lẹ pè mí ní wòlíì èkì, lẹ lọ́lọ́run ò rán mi. Now look at the situation of things now. Ṣọ́lọ́run ò wá rán bàbá confam? Ṣé bàbá confam JP kò wá rí nǹkan tó ń ṣẹlẹ̀ ni? Ọlọ́run ti fi ìran ìníwọ̀n wá lánàá, so ebi ò pa wá. Ohun tó wù mí ni mò ń jẹ, ibi tó wù mí ni mò ń sùn. I am telling you the truth. Ọkàn mi sì balẹ̀. Mi ì sí lára àwọn tí wàhálà Nàìjíríà yìí lè bà láéláyé, nítorí wípé lánàá lọ́lọ́run ti fi ìran ìníwọ̀n wá. Àwa dẹ̀ ń pariwo ẹ̀, ẹ̀yin ní ẹ̀kẹ́tì ikú sórí ohun tó Olúwa fi wọ̀n wá. Màá tún sọ débi kan, màá máa pariwo, ẹni tó bá wẹjú òun lẹ̀rù ń bá o, ẹni tó bá wẹjú lẹ̀rù ń bá o. Àwọn èèyàn yìí bú mi, wọ́n fi mí wé ṣẹ́ńgì. Ebi ò pè mí o. Ẹni tó bá fẹ́ ṣoríire ṣorí, àwa rọṣẹ ṣorí. Àwúrì ọ̀la nìyí ṣorí. Ebi ò pa mí ṣorí. Àìmọye àwọn tó ń họ́dà fọṣẹ wa lójoojúmọ́ ṣorí. Ẹni tó bá fẹ́ rọṣẹ ṣotiri. Àwọn táyé ń dà láàmú, ìtúsílẹ̀ àgbàlagbà nìyẹn. Ebi ò pè mí, I am okay. Ìdí tí mo ṣe wà okay ni wípé èmi ti ríran èní yìí ní àná, mo dẹ̀ ń pariwo débi wípé àwọn èèyàn ń tírẹ́tì mi páwọn máa pa mí tí n bá stop ohun tí mo sọ nípa Tinubu. Tẹ̀ ń pariwo wípé on his mandate you will stand. Àkànṣe iṣẹ́ àánú ni ìṣòtiri àti àkànṣe iṣẹ́ àánú, that is mercy soap. Àwọn èèyàn order lójoojúmọ́ from America, from UK, from Europe, from Asian country, they are ordering it every day. Ṣòtiri àwọn táyé ń di lọ́wọ́ náà nìyí. Yìí ló ń pè ní ọṣẹ ìtúwọ̀ àwẹ̀là. Àwọn èèyàn order lójoojúmọ́, I am telling you. Wọ́n order lójoojúmọ́, òun lórí yẹn. Wo ṣé wàá níbi tó tún le jù sí? Sórí àwọn tó jẹ́ wípé
ẹ̀jẹ̀ yóò ní sọ́ọ̀gù ni sọ́ọ̀gù ni àwọn tí sọ́ọ̀gù ń ṣe lamẹ́ríkà ní UK Nàìjíríà wọ́n ọ̀dẹ̀ tó ti rí sọ́ọ̀gù lórí yẹn kò sóhun tó wá dọ́dọ̀ wa táwa ò ní àwọn èèyàn dẹ̀ gbà wá gbọ́ the order everyday ebi ò pa mí gbogbo tó dẹ̀ rí tí mo fi wọ̀n yẹn gbogbo ẹ̀ ló wọ́n bí ojú àwọn tó mọ̀ mí pé they are very costly tó dẹ̀ ń ṣiṣẹ́ tó pé a ti sọ ìran èní yìí lánàá fún yín bébí ní ṣe máa ṣe rí nìyí mo padà sọ débì kan ibi tí mo ti sọ àsọtán ọ̀rọ̀ mo sọ débì kan pé sẹ́ tẹ́ ẹ bá padà gẹ́gẹ́ bí ohun tó lúwa ń sọ tẹ́ ẹ bá padà gbé Tinubu wọlé ẹ máa rí iyanrìn nílẹ̀ẹ́lẹ̀ ẹ pè ń gàrí dàtí ìbú pọ̀ ni mo fi gbogbo ẹ̀ sílẹ̀ mo kàn fi gbogbo ẹ̀ sílẹ̀ and I continue with my mission. I am a prophet. I am a spiritualist. I run a spiritual church and I do spiritual work for whoever that believeth in it. Ṣẹ́yìn náà rí pé ó ti já yín lẹ́nu báyìí ṣe pé ó ti bù yín lọ́wọ́ ẹ wá ń fẹ́ protest àwa ò lè bá yín protest o I'm telling you sori mo ti jẹ àmàlà lọ́rùn fún mi lálẹ́ àmàlà ni mo rò ọ̀rọ̀ àmàlà mo jẹ ẹran débi pé mi ò jẹ tán ṣòtìrí ẹran ló kún un pọ́ọ̀tù yìí ṣòtìrí báyìí orí íńtánẹ́ẹ̀tì ni mo tún wò wájú mi ṣòtìrí báyìí àwa ò ní jẹ ìyà kankan mi ò ní protest tí mo fẹ́ bá yín protest mi ò lẹ́jọ́ tí mo fẹ́ bá yín rò nítorí pé lánàá nígbà táwa à ń gbé gidigidi gan ẹ má jẹ́ orí báyìí ìṣẹ̀lẹ̀ ní kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ń pariwo kinní kan ṣọmọ ẹni máa wá ṣe kinní kan a máa lọ ti ilẹ̀kẹ̀ bọ ìdí ọmọ ẹlòmíì àwa ò ní problem o àwọn èèyàn order product wa o church wa dẹ̀ ń lọ déédéé ṣó ti rí bẹ́ẹ̀. wo ìran nìyí o bẹ́ẹ̀ bá ṣe protest tó jẹ́ kẹ́ ẹ ṣe òkú ńlẹ̀ńlẹ̀ òkú lẹ́lẹ́jà máa ta o kò dẹ̀ sóhun tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ni kò sóhun tó fẹ́ ṣe o bẹ́ẹ̀ bá ṣe protest tí kò jẹ́ kẹ́ ẹ ṣe wàláì òkú lẹ́lẹ́jà ń ta ìbọn máa bá ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni kò dẹ̀ sóhun tẹ́ máa ṣe ìran kìíní nìyẹn ìran kejì mo fẹ́ kó di ọ̀rọ̀ yìí mú kó o lè mọ̀ wípé wòlíì Ọlọ́run ní sọ̀rọ̀ Olúwa sọ wípé Olúbàdàn tó ṣẹ̀ṣẹ̀ gbé wọlé yìí olóṣù ló máa lò kó lè lọ́dún kó tó bá tiẹ̀ lọ wàá mọ̀ pé wòlíì ní sọ̀rọ̀ kì í ṣe èèyàn lásán aràn mi ni mi ń dédé jáde láti wá máa sọ̀rọ̀ bóun ẹ̀ ó lè bú mi àwọn tó bú mi lánàá wọ́n ti regret ẹ̀ lónìí àwọn tó bú mi lánàá wọ́n ti ṣorí bú ẹ̀ lónìí àwọn tó bú mi lánàá ọjà wọn ti bàjẹ́ owó tán láwọn gbé dání gbogbo ẹ̀ ti fọ́ dànù wọn ò ṣoríire mọ́ àdàbí tó bá jẹ́ pé tinú tèmi lèmi sọ àdàbí tó bá bí Ọlọ́run kan ló rán mi lọ́pọ̀ Ọlọ́run ló rán mi mi ò tí ì rí ẹni tó bú mi tó lè ṣàṣeyọrí. That is it. So I don't see reason for any useless protest. Àwa wà òkè o, a dẹ̀ ní problem. Tó pé lánàá la fẹ́ jàjà yẹn, ẹ ò jẹ́ ká jà, ẹ short wa down, ẹ bá gbogbo nǹkan jẹ́, it is well with you. Ohun tí mo sọ yìí, tó bá ní ọgbọ́n lórí ẹ̀, ṣíà ẹ̀, má jẹ́ ká burú ẹ jáde, má jẹ́ kẹ́gbọ́n ẹ jáde o, wọ́n máa pa wọ́n dànù ni. Bẹ́ẹ̀ ni, kò dẹ̀ sí ohun tí wọ́n fẹ́ ṣe sí, it will not be accountable. Kí gbogbo ẹ máa lọ bẹ́ẹ̀ ọdún mẹ́jọ ni àfọjọ́ tọ́lọ́run bá dẹ̀ ní kí Tinubu kú kò jù yẹn lọ bẹ́ẹ̀ ni ó ń lọ bẹ́ẹ̀ tí Tinubu bá tún kú gan tí mọ́là bá tún dà ó tún ń lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ lọ kọ sílẹ̀ bàbá confam JP ló sọ̀rọ̀ kò yí padà ọdún ní mí kì í ṣàìmọ̀ fọlọ́kù God bless you.